nínú Islamic music tó táwọn yọ ní ẹgbà bẹ́ẹ̀ ẹnu ò ní pa wá o. Ajia Latifat ló ṣe orin ẹ̀sìn tó ń yáyé ẹni padà sí rere ni ẹ tún gbà. aláránṣẹ́ mi ibikíbi tí mo bá wà o àṣàlà wa ní débẹ̀ láyé torí ìran ìran o ló máa ń wá dùkà o ìran ìran o ló máa ń wá dùkà. ìfojúra wọn lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo ayé ló ń ṣàkájòjú ẹ̀ àyà ó mọ́lẹ̀ kedere àti gbé e jáde sórí ọdún àfídíò ṣèdè Ọlá Music International Òyìngbò lọ́gàwà mákẹ́tà shop 49 Muritala Muhammed Way Èbúté Mẹ́ta Òyìngbò Lagos Èkó àtúnbẹ̀ ní number 2 Danto Street lẹ́bùté Mẹ́ta Lagos ẹ tún máa bá wa pàdé lálábà o ẹ̀lú ẹ̀ ló wá 08033219784 àti 08029120350 gbogbo iṣẹ́ wa pátálẹ̀ tún máa rí wò lórí Ọlá Music TV lórí YouTube àgógó ẹnu Tájà Latifat tún gbé jáde àdùà lórí ìgbani wìtìwìtì ló ń tà ẹ máa rà ó. parí jábíjábí tọ̀tọ̀ bí o tò ajíkòbí níjọ́ wàrí Musa níjàre wá sí eléyìí gbóná rìtìrìtì ó la pọ́njá mo gbọ́gbọ́ ẹyin òkò lórí àwọn aláyọnu sọ nínú eléyìí gan lajíkòbí ti ju kọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà tó ń sọ̀rọ̀ wípé kí ló lọ sí nínú ìjọ sẹ̀lẹ̀ o. àwọn kan wé láwàní tá à ń wé àwọn kan wé wọ́n sì gbé mọ́ lọ́wọ́ nínú pósítà ẹ̀ wí kankan ẹ̀ gbé sórí wàsáàpù ẹ̀ jáwọ́ àfọ̀ ọjà lérí yìí hùn Buhari wa lọ ṣọ́ọ̀ṣì nígbà kéwu yín ò tó nǹkan. ewo yé wọn wo tó Kùránì kó yé wọn. àgbáyé bínú yagi ọ̀rọ̀ balẹ̀ nǹkan dé ta ló máa bá wa bá Ajíkòbí báyìí o inú bígi ó yalu mi wàláì inú eléyìí Ajíkòbí tún já ti arọba yìí. páàkì ẹ̀ mọ́lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mú àwa la ní gbogbo àǹsá. ìsì ọ̀rọ̀ àti gbẹ̀jáde Ọlá Music International ló ń pin ló ń ta Òyìngbò lọ́gàwà mákẹ́tà sub 49 Muritala Muhammed Way Òyìngbò Lagos Èkó ẹ tún máa bá a pàdé lálábà o gbogbo iṣẹ́ wa pátálẹ̀ tún máa rí wò lórí Ọlá Music International TV lórí YouTube ẹ̀lú ẹ̀ ló wọn 08033219784 àti 08029120350 èsì ọ̀rọ̀ t'Ajíkòbí fi jù kọ̀rọ̀ padà sáwọn ẹlẹ́nu màrímà sọ lórí ọ̀rọ̀ zẹ̀lẹ̀ àti gbé jáde sórí igbá wìtìwìtì ló ń tà ẹ máa rà ọlọ́run ọ̀fàdẹ́wọ̀ ọlọ́run tì síbì kan ara wọn lọ́lọ́run fi tì sí ẹlòmíà nílé ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí òun ọ̀kọ́ kó wọn ná ayé wọn àti ọ̀rọ̀ òun sí ọlọ́run á sì ní bẹ́ẹ̀ ni yóò sì ná gbogbo ẹ̀ tán ọ̀rọ̀ òsì níyanjú. Assalamu alaikum gbogbo mùsùlùmí àgbáyé aleluya jàre gbogbo ọmọlẹ́yìn Kristi adúpẹ́ lọ́wọ́ Olúwa ìrẹ́pọ̀ tí ń jọba o irú èyí ò wáyé rí ẹgbà bẹ́ẹ̀ kí Buhari Musa Ajíkòbí ọwọ́nú chọ́ọ̀chì ṣe wá sí. Dáfídì anabi Dáúdà nù Jibril òun ni angel Gabriel sẹ́yìn máa wí Zakariya òun ni Zakaraya kí la wà ní gbọ́ra wáyé sí tani ọ̀wọ́ abáwa ń bílí ìjọba pé lọ́dọ̀ àwọn kírísítẹ́nì wọ́n ti ń ṣe wá sí tani ó pè wá tà ní dá lóhùn bẹ́lẹ́gùn pè mí dá wọn lóhùn àmọ́ tí ń sọ fún wọn nulẹ̀ eégún wọn ni ẹnìkan ò tún gbé eégún mọ́ nulẹ̀ náà. àwọn CCC Celestial Church of Christ owódùn ní Paris ló ń ṣe ayẹyẹ Holy Mary Day wọn ni wọ́n bá Ajíkòbí wa nǹkan wá ṣe wá sí fáwọn. ṣé ìgbàlú sọ̀tún Holy Mary gbogbo ayé ló hó ẹ̀rín àrí tàkìtì lẹ́nu gbogbo ọmọ ìjọ Sẹ̀lẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ ni wọ́n ń ta òdà fọlọ́hún l'Ajíkòbí bá tún kọrin Sẹ̀lẹ̀ ni gbogbo ayé bá ń gbóṣùbà fún níwàásí àgbáyé o. ẹ̀fí rere wá mi rí ẹ̀fí rere wá mi kan o ayé ńlá wà nínú ilé mi ẹ̀fí rere wá mi kan ó yá. mo gbójú sókè sí ẹ fèrè sí iṣẹ́ mi ó bàbá rere mo gbójú sókè sí wàhálà dé ọmọ tó mọ jójó lẹ́ẹ̀fì rí bàbá àjọ ní fọmọ ìjọ lóyún ó ti pọ̀ láyé lónìí lẹ́ẹ̀fì rí àfa àlásàlátù ní fún owó ọmọ àsàlátù lóyún ó ti pọ̀ láyé lénìí. ẹ wo àfi kẹ́ ẹ má jẹun ọ̀tá tẹ́ ẹ bá ń wò lọ́wọ́ ni ó ti dùn jù torí ẹ̀rín àní tàkìtì yọmi lójú ni wàláì àti mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi lájọ wà nínú chọ́ọ̀chì lọ́jọ́ yẹn ó ti jáde olóyin ládùn yúgbáyúgbáyúgbáyúgbà kò ṣẹlẹ̀ rí Buhari Musa in the church la pàkọ́lé ẹ̀ Ọlá Music International ló ń pin ló ń ta Òyìngbò lọ́gàwà mákẹ́tà sub 49 Muritala Muhammed Way Òyìngbò Lagos Èkó ẹ tún máa bá wa pàdé lálábà o ẹ̀lú ẹ̀ ló wa 08033219784 àti 08029120350 gbogbo iṣẹ́ wa pátálẹ̀ tún máa bá pàdé lórí Ọlá Music International TV lórí YouTube kò ṣẹlẹ̀ rí tí Buhari ọmọ Musa ṣẹ̀ṣẹ̀ ṣe nínú ìjọ Sẹ̀lẹ̀ ìfẹ́ la fi gbé dúró go grab your copy now. kí ló jẹ́ ń dálé jẹ́ ń nà kí ló jẹ́ ń dáná ibi torí yín ni èmi Ọlọ́run ò ṣe búrẹ́dì ẹ̀yin ni búrẹ́dì tí ń kó nu ó fún yọ̀nà ayé yìí náà lẹ́yìn tí mo fúláwà yín dání. káṣẹ tó ti dé lálẹ́ fẹ́ rí ọmọ mi dẹ̀ ló ṣeré ọ̀tá ajé alárò káṣẹ tó ti dé lálẹ́ fẹ́ rí ọmọ mi mà ló ṣeré.
ọ̀tá ajé alárùkàṣẹ tún ti dé talẹ́fẹ́ ní ọmọ mi dẹ̀ ló ṣeré ọ̀tá ajé alárùkàṣẹ tún ti dé talẹ́fẹ́ ní ọmọ mi dẹ̀ ló ṣeré ó ní yàrá mi yàrá sóni yàrá mi. yàrá mi yàrá sóni má gbàgbé mi o yàrá mi yàrá sóni yàrá mi yàrá mi yàrá sóni má gbàgbé mi. ṣáwóṣáwó máa gbádùn ní tirẹ̀ ọlọ́lá mo bá ròde o. àṣìṣì yàrá dùn àmì ọmọ ọlọ́lá mo bá lọ́jọ́ máa dá kọjọ́kọjọ́ kọjọ́ lásìmí yọ kọjọ́ lásìmí yàrá dùn àmì o kọjọ́ lásìmí kọjọ́ lásìmí ìyájọ́ bí wà bàbájọ́ bí wà ìyájọ́ bí wà bàbájọ́ bí wà ìyájọ́ bí wà bàbá jábí wà ó kí ló ṣomi rúgù ẹja ńlá ṣomi rúgù ẹja. ẹja ńlá ṣomi rúgù ẹja. ẹja ńlá ṣomi rúgù ẹja. kí ló ṣomi rúgù kí ló ṣèdúró mọ bèbè ńlá ṣèdúró mọ́nu mọ́ Yar'Adua bèbè ńlá ṣèdúró mọ́nu mọ́ bèbè ńlá ṣèdúró mọ́nu mọ́ ọmọ Arẹ́gbẹ́ṣọlá ọmọ Arẹ́gbẹ́ṣọlá mi ò. Yar'Adua sísì mi o ìlò ṣomirugu ẹja aláṣomiru ìlò ṣomirugu Yar'Adua ṣayé yìí náà ni o. àbáyé yìí náà kọ́. Yar'Adua ṣayé yìí náà ni o àbáyé yìí náà kọ́ lólóló ṣayé yìí náà ni o àbáyé yìí náà kọ́ Yar'Adua ṣayé yìí náà ni o Azeez àbáyé yìí náà kọ́ ó ṣe Yar'Adua sísì mi jọ. Yar'Adua sísì mi ọlọ́láwọ̀ márùndé o sálàlà mo rẹ́kọ̀tà pírẹ́sẹ̀ntì rẹ o ìgbà ọdún kan ni lọ́lọ́lẹ̀ lẹ́ni mọ̀rọ̀bà láṣẹ ó ṣe Yar'Adua sísì mi o Askari Kasim ṣóńgòhùn mi dọ̀wọ́ Askari Kasim mi brancha mama ná kọjọkọjọ ó ti mú ẹ gbàgbé gbogbo rẹ o Askari ìbànújẹ́ ìgbà kan. Yar'Adua ó ṣàtìmú rẹ gbàgbé gbogbo rẹ tipẹ́tipẹ́ ìbànújẹ́ ìgbà kan. Azeez àṣewẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa ọba tí ó pè tó ń jẹ́ àṣewẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa ọba tí ó pè tó ń jẹ́ Azeez Yar'Adua mi o ọmọ Arẹ́gbẹ́ṣọlá mo bá ròde Yar'Adua ṣàmàgbádùn ní tirẹ̀ o. Azeez Yar'Adua mi America connection ó ṣẹ̀ṣẹ̀ dé láti America ni o ọmọlọ́lá atẹ́gùn ní bàbá gbà o ọlọ́lá mo bá lòdì ó ṣe Yar'Adua mi o. ó ṣe Yar'Adua Azeez o èèyàn ṣùgbọ́n sáyìn ni mi Azeez o ọlọ́lá máa gbádùn ní tirẹ̀. Yar'Adua lọ. òyìnbó onílẹ̀ mọ́lẹ̀ mi. tó bá fẹ́ràn lọ́ríjìnà ọ̀dọ̀ Yar'Adua ni ó máa ń lọ. olúwo àṣàpè ọ̀la àgbàgbà mi ní jọjọ. adánìkànjọ́ òun ẹkùn. ọlọ́lá mo bá ròde jọ ṣètọ́jú tẹ́jú Arẹ́gbẹ́ mi o tẹ́jú ọmọ Arẹ́gbẹ́ṣọlá mi o last born ọmọ Arẹ́gbẹ́ àbúrò Arẹ́gbẹ́ṣọlá mi o
Tajudeen ní ṣóńgbọ̀nù mi o tẹ́jú Arẹ́gbẹ́ṣọlá mi o ọlọ́lá ṣàmọ́ bàròdé tẹ́jú ṣàlọ́ ní tèmi jọ̀wọ́ HKK máa gbádùn ní tirẹ̀ bàbá àgbà ọlọ́lá mọ́ bá lọ HKK bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà o bàbá àgbà bàbá àgbà o. alọ́lọ́hún ṣe fi wá ní kankan jọra wọn àdìsámù tí ò ṣe ń gbọ́ mi o ọba mi ò ṣe fi wá ní kankan jọra wọn ọba tó dáyé o tó tún dọ́rùn pẹ̀lú ìwúlò rẹ̀ tọ́lọ́hún bá dá nǹkan torí nǹkan kan ní o ẹnì kankan jọra wọn bàbá mi ò ṣe fi wá ní kankan jọra wọn ó dáyé o ó tún dọ́rùn pẹ̀lú ìwúlò rẹ̀ tọ́lọ́hún bá dá nǹkan torí nǹkan kan ní. tí bá kọrin lọ tí bá kọrin bọ̀ láti orí omi mi ò jẹ́ gbàgbé àṣìbáṣ ọláwọn ni mo jẹ́ láti orí omi ńlá jẹ́gúnlẹ̀ ọba máa já mi omi pẹ̀lú ọ̀nà Ibrahim gbogbo wọn ni mo jọ láwọn àṣìbáṣ tí mo kí o láti orí omi pẹ̀lú pẹ̀rẹ́sì Yusufu mi látòrí omi ló ń kí gbogbo wọn àṣìbáṣ mo kí ló jẹ́ kí wọ́n tẹnu mọ́ alẹ́ làwọn ṣe fi wá ní kankan jọra wọn ọba mi ò ṣe fi wá ní kankan jọra wọn ọba tó dáyé tó tún dọ́rùn pẹ̀lú ìwúlò rẹ̀ tọ́lọ́hún bá dá nǹkan kórè nǹkan kan ní o àkójọra wọn ọba mi ò ṣe fi wá ní kankan jọra wọn ó dáyé ó tún dọ́rùn pẹ̀lú ìwúlò rẹ̀. agbo fàájì ìlà yorí omi ló jẹ́ kí n fọwọ́ rán létí pé mo ní tó bá jọmọ mú mi ní tí wàá kọrin wípé ó gbọ́ pé tó bá rọmọ mú mi náà tí wàá kọrin wípé ó wá sọ pé yé máa sùn gbà kó jẹ́ àbólọ́kọrin yé máa sùn gbà kó jẹ́ ní kó sọ pé yá rọ́bì ìlàyé ní kó lànà pé yá rọ́bì ìlàyé àbó tí wọ́n sọ pé gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́rìgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ ó lọ lànà kọrin gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́rìgbẹ́rẹ́gbẹ́ ní kó sọ pé wàyí náà jú ń dáná làwọn olè gàlíbù ní kó kọrin. wàyí náà jú ń dáná làwọn ọmọ lè gálíbù torí wípé ọlọ́run ti lànà kò ní ọ̀nà rere ló jẹ́ dùwáwù tí mo ṣe lánàá mọ́jú kẹlẹ́lẹ́ o ìrun ńkọ́ àwẹ̀ ńkọ́ ìbádà mi ò pé ni mo fi ya fìgbà gbọ́ pé pàdùn àmì gbà. dùwáwù tí mo ṣe lánàá mọ́jú kẹlẹ́lẹ́ o ìrun ńkọ́ àwẹ̀ ńkọ́ ìbádà mi ò pé ni mo fi ya fìgbà gbọ́ pé pàdùn àmì gbà. ni mo ṣe wá dúpẹ́ tí mo kọrin náà mo kọrin pé ká múdà wá ṣùkúrọ̀ ọlọ́run máa lọ pẹ́yẹ o àlọ́ ọlọ́run máa lọ pẹ́yẹ mùsùlùmí kò máa dúpẹ́ ìwọ kírísítẹ́nì kò máa dúpẹ́ ó yẹ sọ́fọ́lá mi olóore o sọ́pàlá mi olóore àdìsá oore tó ṣe bí mẹ́lẹ̀ gbàgbé oore tó ṣe bí mẹ́lẹ̀ gbàgbé o máa fi run kíkí sàn díẹ̀ fún un èmi máa fi nọ́bìlà sàn díẹ̀ fún un ṣé mi máa fàwẹ̀ gbígbà sàn díẹ̀ máa fi run kíkí sàn díẹ̀ fún un máa fi nọ́bìlà sàn díẹ̀ fún un ó yẹ tó kọrin mo kọrin pé alihamdulillah alihamdulillah sọ pé ọpẹ́ yẹ mí ṣé kò yẹ wọ́n ni àlọ́pẹ́ yẹ mí ṣé kò yẹ wọ́n ó bá mi gbọ́ bùkátà mi ìláyé mo àráyé mi ọlọ́run ó ṣe mí ní mùsùlùmí bẹ́ẹ̀ kó máa fa ìsàn ṣe bí ó máa ṣe alihamdulillah yes èmi ni mo dúpẹ́ jù amúdá ṣùkúrà yá ó ti bá mi ṣe
I want to praise Allah today. Ó sì dá mi lọ́lá o, ó sì fún mi láyọ̀ o, kí ló yẹ kí n ṣe o? Kí ló yẹ kí n ṣe? Ó ní kí ló yẹ kí n ṣe o? Mo wá ní fọwọ́ lọ́wọ́ tó dá mi, mo kọrin bẹ́ẹ̀, mo ní oore ọ̀fẹ́ ni mo gbàdúrà mi kọ́. Ìgbìyànjú mi ní kankan, Ọlọ́run ni ṣe bá àwọn tó ṣe jù mí tí ò fún wọn, ó lásìkò tí Ọlọ́run ṣe kẹ́kọ̀ọ́ wa. Oore ọ̀fẹ́ ni mo gbà o, ìgbìyànjú mi ní kankan, Ọlọ́run ni ṣe bá àwọn tó ṣe jù mí tí ò fún wọn, ó lásìkò tí Ọlọ́run ṣe kẹ́kọ̀ọ́. Mo kọrin oore ọ̀fẹ́ ni mo gbàdúrà mi kọ́. Ìgbìyànjú mi ní kankan, Ọlọ́run ni ṣe bá àwọn tó kọrin jù mí tí ò fún wọn, ó lásìkò tí Ọlọ́run ṣe kẹ́kọ̀ọ́ wa. Oore ọ̀fẹ́ ni mo gbàdúrà mi kọ́. Ìgbìyànjú mi ní kankan, Ọlọ́run ni ṣe bá àwọn tó ṣe jù mí tí ò fún wọn, ó lásìkò tí Ọlọ́run ṣe kẹ́kọ̀ọ́. Nítorí HKK àti HKT ló jẹ́ kí n kọrin náà wípé àwọn ẹlẹ́jì rẹ̀ ń polówó ara wọn, owó dé ẹdun jọ bí ń polówó ara ẹ̀, owó dé àwọn ẹlẹ́jì rẹ̀ ń polówó ara wa, owó dé ọmọ ẹdun jọ bí ń polówó ara ẹ̀, owó dé wíníwíní lójú orogún, èjì wọ̀rọ̀ lójú yàrá ẹ̀dùn agbórí igi rétérété. Ọkàn bá bí ṣe bí ń báyọ̀, èsì ló wọlé tán mi, fún mi kí n bá rẹ eléyìí wọ́yìn mi kí á padà, góńgó lórí ẹ̀mí tí ẹ̀mí lórí yẹyẹ, gbàbílà ọwọ́ owó. Èmi mo pè wálé wa ògo, ẹbí mi ògo, yín láhùn mi lògo, kìkì ayé mi ògo, 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 ògo ní. Wo ọ̀nà tó fi bí mi ògo, ẹdújọ́ bí ògo, ọmọ Kẹ́hìndé ògo, mo tún wá kọrin dògo, kìkì ẹbí mi ògo, 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 ògo ní. Gbọ́ àwọn olólùfẹ́ mi ògo, lákọlábọ̀ ògo, mùsùlùmí ní ògo, kìrìsìtánì ní ògo, kìkì ayé mi ògo, 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 ògo ní. Ká tún wá lọ sórí àjùlọ tẹ̀tún gbọ́ lọ́jọ́ sí wípé mo kọrin bẹ́ẹ̀, lọ́lọ́run mi bá ṣọ̀nà tí ò nira. Àdìsá o ṣé o gbọ́ pé Ọlọ́run mi ló ṣọ̀nà tí ò nira, ìgbà tó rí mi lálẹ́ o tó ń sọ́nà ní Ọlọ́run mi bá ṣọ̀nà tí ò nira kọrin. Ọlọ́run mi bá ṣọ̀nà, Àsìkárì Kásímù ṣó ń gbọ́ mi. Ọlọ́run mi ló ṣọ̀nà tí ò nira, ìgbà tó rí mi lálẹ́ o tó ń sọ́nà ní Ọlọ́run mi bá ṣọ̀nà tí ò nira. Pẹ̀sì o mo ní àṣẹyìn tí ó bá yìí ti kán láyé, àṣeyìn tí yóò bá yìí ti ká o, yóò jẹran tí ó tóbi tí ó jẹrin lọ, lọ́lọ́run mi bá ṣọ̀nà tí ó nira, Ọlọ́run mi ló ṣọ̀nà tí ó nira, ìgbà tó rí mi lálẹ́ o tó ń sọ́nà ní lọ́lọ́run mi bá ṣọ̀nà tí ó nira kọrin. Ọlọ́run mi ló ṣọ̀nà, Pẹ̀sì Yusuf ló ná mi, Ọlọ́run mi ló ṣọ̀nà, èèyàn ti já mi ò bá ma. Ìgbà tó rí mi lálẹ́ o tó ń sọ́nà ní lọ́lọ́run mi bá ṣọ̀nà tí ó nira. Máa gbọ́ Pẹ̀sì Yusuf ló ná o, Àṣìbàs ló ná o, èèyàn tó bá máa já mi wè, ọmọ Abáyọ̀ mi, bàbá Àríyànlá, mo sọ ìmọ̀ ló tún ná. Akitiri àdúgbò mọ́ra ní ìkejì tó ń pariwo. Ọ̀lẹ́ bàbá yìí dé Málìkì Kòrédé. Ẹgbọ́lálẹ̀ tẹ̀ ní ta ló ṣe sọpráìsì tójú dáàdì mi lọ, Aláàjì Kẹ́hìndé, SKK bàbá mi. Ọkàn bábí èjì ló wọ̀ létọ́ mi, wúniwúni lójú orogún, ojú ọ̀rọ̀ lójú ìyá ẹ̀, mo kí ẹ bàbá. Ẹ bá ń tọ́jú dáàdì mi dáadáa, SKT. Sálọ́lù sámọ́ bá òde bàbá mi. Abẹ́bẹ́ kíkọ́ lókùrò nínú gbá kìjò. Òjò tẹ́ ká ń afẹ́fẹ́ Rashidi. Orin tèmi bá kọ́ ṣóbì tèmi ni. Èrè tèmi bá pé kì í ṣe tẹ̀ní bọ́. Ní ànábì wọ́n wé musician. Bó ti yàtọ̀ sáwọn olórin gbàgbọ́. Afẹ́fẹ́ ò ẹ sọ̀mọ́ gba tí ń bá bọ̀.
ó yá ẹ sáàmùgbà tí tí ń bá bọ̀ àti orin àti ìlú mo fi ń gbà yó tọmọdé tàgbà náà dá mi mọ̀ wọ́n máa bá bẹ̀rẹ̀ Rashidi láàkọ́ni ọba wọ́n pẹ̀jẹ̀ máa gbẹ́dọ̀ pẹ̀ tó ń pariwo ọ̀kan lọ́mọ látẹ̀kùn lọ́la bàbá àti fẹ́síkọ́ lẹ́sàn kú kalẹ̀ sẹ́ wọ́n ṣe kan pẹ̀sì Yusufu tiwa ni ó wọ́n lè jà fẹ́fẹ́ olórin bàbá Bólú ọba mẹ́ta mi ń kọ́ àbáyọ̀mí owó bàbá Musmain náà tiwa ni ó òyìnbó mi ò là sí tiwa ni ó ẹ bá ń tọ́jú ọmọ lọ́rùn tó ti gbọ́ ọ́lá jẹ́mi ni ó ọ̀làdìmí small múlíkó Kasimu gbogbo lè mọ́ kí wọ́n bàbá Bólú gbogbo tálà lẹ́kọ̀ọ́ lẹ́sàn-án lágbo ọ̀hún. ìyànà lágbà station kú kalẹ̀ o gbogbo yín mọ̀ kí gbogbo olúfimọ̀ first club wà fẹ́fẹ́ kò ní ìbàṣẹ bàbá Bólú ọ̀là bàbá Lọ́yìndé ń kọrin èmi mo rẹ́ ní kejì bàbá Bólú. Brazil sọ fún ọ pé afẹ́fẹ́ ti dé bàbá yín dààmúlà nkọrin nkọrin ní dandan dáadáa. ó ṣe pẹ̀lẹ́sì. ariwo kọ́ tètè kọ́. sọ bẹ́ẹ̀ afẹ́fẹ́ ti dé afẹ́fẹ́ ti dé afẹ́fẹ́ ti dé bàbá yín dààmúlà nkọrin. pẹ̀lẹ́sì Yusuf màmá rẹ̀ ìwọ lẹ́tà bàbá lẹ́rìn tó kọrin àti spátọ́ lẹ́sàn lágbo wa. èèyàn lọ́rọ̀ wù máyégún ahmed amaye. student ègbèrè. ọba mẹ́ta mú títí wa. ẹ̀yin lẹ́tà afẹ́fẹ́ olórin tó kọrin àti ìfàsóni bàjẹ́ afẹ́fẹ́ olórin bàbá Bólú. ibo mi ò làwọn kọ́nà o. ibo mi ò làwọn kọ́nà. ìjọba sáàmà dorin so ẹ bá tọ́jú bálẹ̀ ọkàn lu sáàmù ó bá ròde àkókò àkúmọ orílóye sáàmù ó kéye bàbá o afẹ́fẹ́ kò ní ìbàjẹ́ láṣẹ lọ́hún alamu ègbèrè. ọlọ́ba bá mi lókè àdìsá o òyà sọ́mọdé ni mí ò mo dẹ̀ tún lórí lẹ́nu. kò sí sálálà lábẹ́ ni mo bá ròde bàbá fún olórin tó kọrin o sálálà sábàjọ́ ní tó ṣogbọ́n ìwọ lẹ́gbọ́n afẹ́fẹ́ olórin tó ń kọrin tọ́jú dádì mi òṣìbáṣà yìí di sí dọ́bí alájà pété o apété sùúrẹ́ mọ́nà títí wọn. ẹsikẹ́kẹ́ kú lédè màmá tó lọ màmá sọ èdèkè wà kọ́ ní ẹja ni. Ikú ò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Ikú ò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Kò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Ikú ò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Bó ṣe wọ lọ́hùn lókè ló ń ṣọlá. Àti pé iṣẹ́ tọ́lọ́run kú máa ló ń ṣe. Kò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Kò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Ikú ò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Kò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Ikú ò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Bó ṣe wọ lọ́hùn lókè ló ń ṣọlá. Àti pé iṣẹ́ tọ́lọ́run kú máa ló ń ṣe. Kò gbúdọ̀ máa ṣe ohun tó fẹ́ ṣe. Aṣọ́rẹ́ máa wo bẹ̀ lẹ́gbẹ́ tí mo ní Olúfimọ́ fans club o. Wọ́n ṣoore fún mi wọ́n sọ pé kí n fẹ̀ sánlẹ̀ o. Wọ́n ní kí n máa dúpẹ́ fẹ́ni tó yẹ ń ṣe yẹ fún. Táwa ló lọ pẹ́ tó ju sáà Tiramani lọ. Ìkan tó mi pẹ̀lú èyí tí omi. Nínú kan tẹ kójọ kọ́ lọ máa jò bàjẹ́. Àlékún oore kọ́ lọ tún máa ṣe yẹn. Èmi sọ pé ṣùgbọ́n ibi king of music ẹnìkan fún mi lésì wípé dákẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní ṣẹlẹ̀ tí kò fi gbórin tó dẹ̀ ń kọ́. Kó tó kọrin ọlọ́gbọ́n kó tó wá pín sọ́nà gbà. Kó tó ní tó ṣe yẹ tó tún rí solution sí. Tí nǹkan mi ń bá wa tó jọba lọ. Èmi má tẹ̀ka síbẹ̀ kan pé fún Saidi o.
èmi sọ pé ṣùgbọ́n you be king of music ẹnìkan fún mi lésì wípé dákẹ́. mo ní ṣẹlẹ̀ tí kò fi gbóni tó dẹ̀ nǹkan kó tó kọrin ọlọ́gbọ́n kó tó wá pín sọ́nà gbà kó tó rí tó ṣe yẹ tó tún rí solution sí tí kan mi ń bá wa tó jọba lọ èmi má tẹ̀ka síbẹ̀ kọ́ pé fún Saidi. sàmẹ́mi bàbá tó ń gòrò rí bàbá gbà kó pẹ́ méjì ládégún lẹ́tà wà ń bí yàrá dégún lẹ́ṣà ní bàbá múlẹ̀ sí kò sí wàrà tó fẹ́ kọ́ wá forí ẹ̀dá tí sàmẹ́ bàbá tí ò wà lè ṣe yẹn ò kọ́ sàmọ́ṣẹ́ ò sàmẹ́ bàbá ọ̀gá wa. ìmọ̀lẹ́ bùjì ọmọ gbọ́n ìmọ̀lẹ́ bùjì ọmọ kékeré tálàhùn gbọ́ sí kó àgbà tá ló fẹ́ mọ̀ níbo mo dẹ́ kó yẹ wọ́n wípé nàgọ́dù àti bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ọlọ́run tó ta màá lọ́rọ̀ mi tí ó ṣe fọwọ́ bò fẹ́ dá láyé kọ̀ọ̀kan. ìmọ̀lẹ́ bùjì ọmọ jọmọ lọ ṣọ́gbọ̀n ọgbọ́n ọmọ pa ọmọ sọ ọmọ mọ́lẹ̀ ọmọ yọmọlẹ yìí wọ́n ta ìmọ̀lẹ́ fújì wọ́n sọ pé mi mo ṣe bẹ́bẹ́ wọ́n ṣe bẹ́bẹ́ lágbọ́lẹ̀ fújì yóò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pàmò kòkó lèmi ń gbé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pàdégùn lèmi ti wá. ìwà ẹ̀dá ó burú jù láyọ̀ ń lọ o táyé bá sọ pé wọ́n ní kí wọ́n gán sọ pọ́ lọ́hùn tábà tún sọ pọ́ lọ́hùn o. lẹ́yìn kí ló kàn ṣe bá lọ́hùn náà ni lẹ́yìn kí ló kàn ó ṣe bá lọ́hùn náà ni táyé bá sọ ní ìdáhùn wá fi bú ẹ bẹ́ẹ̀ tiẹ̀ lẹ́yìn ẹ̀jà ní kó padà lẹ́ alákòóbá máa ní wọ́n aṣẹ́ ní bá ní dàrú lọ tá o aṣẹ́ ní bá ní dàrú lọ tá aṣẹ́ ní bá ní dàrú lọ tá o tó bá kọ̀ wájú kò tá ṣàlẹ́ bàbá tó bá wá kẹ́yìn kò tá o tó bá kẹgbẹ́ kò tá tó bá kọ̀tún kò tá aṣẹ ni bá ní dàrú lọ tá bá ní dàrú lọ tá tó bá lọ sí àjà atẹ́gùn bẹ̀ pọ̀ gan. bó ṣe rẹ́ fún wọn yẹn lọ́sẹ̀ tó lọ wọ́n ṣọdún òfin ní ìlú Ìṣẹ́yìn tí mo sọ pé ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ aṣọ tí mo ró olówó fara mọ́ olówó gèlè tí mo lò olówó jogún dẹ́ra bàtà tí mo wọ̀ ṣùkúṣùkú bámbám ẹni ó bá wú kó bẹ́ ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ aṣọ tí mo ró olówó fara mọ́ olówó olówó jogún ìdẹ̀ra bàtà tí mo lò ṣùkúṣùkú bámbám ẹni tó bá wú kó bẹ́ àní ẹran ọmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ. tọ́jú Sẹ́yìn Sẹ́yìn bàbá mi ṣètọ́jú Fásẹ́yìn Sẹ́yìn tí mo kì lọ́jọ́ sí pé ìfàjọ mi bí mumu èmi jọ fà bí mumu ìfàjọ mi bí mumu èmi jọ fà bí mumu níní torogi torogi níní torogi o torogi adáàbò olúyẹyẹ ojo gbogbo tàgbàdo ẹgbà yìí wò káfíyá náà tí bọ́mọ̀ òjò ṣòkòtò yọjọ kíjì pa ẹni tó bí ní làájọ ẹni tó bí ní làájọ. àlùlà fárúkù ló ní bábò ṣe ṣòkòtò yóò jẹ kíjì pa ire. ẹni ọlá Fatimota kò ṣe ẹni ọlá kò ṣe ẹni ọlá Fatimota ti Fatimota ẹni ọlá ò ṣe mọ o ìṣàmẹ́ mò ń bọ̀ ọ̀rẹ́ mi bàbá o Fatima mò ń kí ẹni ọlá bèbí mi o èèyàn tó yọ sí ẹ̀kọ́ ọmọ yìí bò o Fatima mi lọ́dọ̀
ṣùgbọ́n òun ló lóṣù pàṣẹ ìdọ̀gbìn olórí yéé ó nà ní pé májò máa kí ó ní mo máa kí fún táwọn rẹpẹtẹ máa kú sí lọ́hùn rárá màdá máa rà mí lọ lólè kò ní mo gbé títí tí ó èkó ní mo bá jíjẹ nìyẹn èkó ní mo gbé títí tí ó èkó ní mo bá jíjẹ nìyẹn kàṣọ tó ta wá lẹ́kọ̀ọ́. kásá àpọ̀pọ̀ òyìnbó tó ń ta wáìn. Èkó lórí sọ́la ọ̀pọ̀ àwọn tán lókìkí. Èkó la bí mi sí ṣùgbọ́n yóò ní wọ́n rí mi. Èkó ni mo gbé títí tí ó Èkó ni mo máa. Èkó táwọn oníṣòwò tí ṣòwò kan tán rèrè jẹ. Èkó la bí mi sí ṣùgbọ́n yóò ní wọ́n rí mi. Èkó ni mo gbé títí tí ó Èkó ni mo máa. Èkó lórí sọ́la ọ̀pọ̀ àwọn tán lókìkí. Èkó la bí mi sí ṣùgbọ́n yóò ní wọ́n rí mi. Èkó ni mo gbé títí tí ó Èkó ni mo máa. Kásán Èkó gbó nílé ògbà. Èjò àmọ́ ní kásá máa bù. Mo ń bẹ̀ o. Èkó gbó nílé ògbà. Lẹ́jọ́ àmọ́ ní kásá máa bù. Fatima Èkó gbó nílé ògbà. Lẹ́jọ́ àmọ́ ní kásá máa bù. Mo ń bẹ̀ o. Èkó gbó nílé ògbà. Lẹ́jọ́ àmọ́ ní kásá máa bù. Kóyọ̀ orí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti rújú ti pẹ́. Orí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti rújú ti pẹ́. Ìdòwú mi ní sà ó, ìdòwú mi ní sà ó. Àjọ fẹ́wẹ̀ yìí wò. Kọ́bọ̀ ìtùtù tó bá dé sà ó. Ìyàwó bá kì í so ṣe ìdí. Tọ́jú kábíyèsí. Bàbá òṣùpá tó bá dé sà ó. Sao connection Ìdòwú. Sao connection Ìdòwú. Omele tuntun ẹgbẹ́ mi kídá ní ìṣọ́rí elégbè. Wọ́n lè wọ́n bá fínísì lọ́ba bẹ̀. Èèyàn ṣàmẹ́mọ́ ọ̀rẹ́ mi bàbá o. Sao connection Ìdòwú. Àwọn tuntun dé. Sao connection Ìdòwú. Ìdòwú tó bá dé Sao kọ́ bá ètùtù. Tó bá dé Sao kọ́ bá ètùtù. Mo ra ṣọmọ fi ṣọmọ ẹgbẹ́ mi kídá ní. Wọ́n lè wọ́n bá fínísì. Èèyàn èṣù tó bá dé Sao kọ́ bá ètùtù. Mo dé Sao Ọba ètùtù. sọ pé ní mo wà tí mo ti ń ṣàwò ṣẹ́kẹ́tẹ́ ní mo wà tí mo ti ń ṣàwò ṣẹ́kẹ́tẹ́. Wọ́n ju báyìí tí mi ti ń ṣàwò pínísì ní mo wà tí mo ti ń ṣàwò pínísì. Àbúrò yáyì. Yáyì. Èṣù kí lóró ilé wa egungun lóró ilé wa egungun. Àbúrò yáyì òkè ló wà jẹun lọ. Ọ̀túnbàṣẹ́ sí èèyàn mi dà. Ó yà pé náà wá ẹ wá wò mí lójú o ìgbójú o ní yàkàrà lọ́jà o ìgbà ọkùnrin ẹ̀dà kiri wá wò ẹgbẹ́ náà wá ẹ wá wò mí lójú o ìgbójú o ní yàkàrà lọ́jà o ìgbà ọkùnrin ẹ̀dà kiri wá wò. Ọba alájà. Ògùn mi dé aláwùjì ẹnìkan ni mo pè dandan ní pẹ́ni kọjá mi obìnrin ọkùnrin ẹ̀dà kiri wá wò ẹgbẹ́ náà wá ẹ wá wò mí lójú o ìgbójú o ní àkàrà lọ́jà o ìgbà ọkùnrin ẹ̀dà kiri wá wò àgbìgbò lólórí ẹ̀yẹ ọlọ́run àgbìgbò lólórí ẹ̀yẹ ọlọ́run àgbìgbò lólórí ẹ̀yẹ ọlọ́run àgbìgbò lólórí ẹ̀yẹ ọlọ́run. Ìbà ẹja kéde kò tún yẹ rí. Ìbà o ẹja kéde kò tún yẹ rí. Ẹ̀yin àgbààgbà o ẹ má jẹ́ ń bọ́ sọ́wọ́ ayé. Àgbààgbà o ẹ má jẹ́ ń bọ́ sọ́wọ́ ayé. Ẹ̀yin ló la gbé ẹ má jágbe òfò lọ́wọ́ yìí. Ló la gbé ẹ má jágbe òfò lọ́wọ́ yìí. Ẹ̀yin ló la gbé ẹ má jágbe òfò lọ́wọ́ yìí. Ló la gbé ẹ má jágbe òfò lọ́wọ́ yìí. Ọ̀yá tí mo rí ẹ̀ dárí Mama Choose music. Gbàsgbòs rìkọ́ orí yọmí gẹ́gbà pé ẹ̀yìn ìlókò kéyì. Tí mo rí ẹ̀ dárí Mama Choose music. Mo mọ̀ àsùnbẹ́ẹ̀lì kì í èèyàn rè. Ọmọ wọn aṣàpọ̀ṣù pamọ́ ẹ̀ náírà. Rìkọ́. Àgbẹ̀lẹ̀ tọrọ ọlọ́mọ ló tẹ̀yìn erí fọ̀sẹ̀. Nínú olórí alukoro mọ̀ṣáni wa. Àwa làwa polówó gbajúmọ̀ o. Kó
tó wá di wípé ìgbójúmọ́ wọn tẹ́lẹ̀ bá ti wá pọ̀ tó bá di ìrọ̀tìrọ̀tì máa ní ẹ fowó sílẹ̀ náà ẹ wá padà wá gbọ́wọ́. ó là ẹ̀yin lè kò ṣùpá ó ti lé ṣe sọrí agbèrè tó ṣùpá. àgbàlá tọrọ lọ́ba ló tẹ́yìn ẹ̀rí fọ́sẹ́ nínú olórí alukoro màṣáni wa àwa làwọn polówó gbajúmọ̀ o kó tó wá di wípé ìgbójúmọ́ wọn tẹ́lẹ̀ bá ti wá pọ̀ tó bá di ìrọ̀tìrọ̀tì máa ní ẹ fowó sílẹ̀ náà ẹ wá padà wá gbọ́wọ́. ó là olè tó gbé kàkà kí ọba. òṣùpá ayé kò ń lọ ayé ò dúró. àkọ́bọ̀ sàyí yóò kúkú kúkú bínú ẹnì kankan. àṣàrí kásì. òrèrè ayé lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ̀kan kẹ̀dá náà wọ́n mú ẹ̀dá òrìwó ẹ̀dá kan lè ẹ̀dá ò lè bá o. ayé kò ń lọ ayé ò dúró. òrèrè ayé lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ̀kan kẹ̀dá náà wọ́n mú ẹ̀dá òrìwó ẹ̀dá kan lè ẹ̀dá ò lè bá o. kánà tó lọ wọ́n lé àná pàápàá lọ́wọ́ èrè náà tún lé wàhálà ẹ̀dá o. ọjọ́ wo ni pin àádá ẹ̀dá o. ayé kan lọ ayé ò dúró. òrèrè ayé làwọn lọ́kọ̀ọ̀kan o. kẹ̀dá náà wọ́n mú ẹ̀dá òrìwó ẹ̀dá kan lè ẹ̀dá ò lè bá o. kánà tó lọ wọ́n lé àná pàápàá lọ èrè náà tún lé wàhálà ẹ̀dá o. ọjọ́ wo ni pin àádá ẹ̀dá o. ayé kan lọ ayé ò dúró. òrèrè ayé làwọn lọ́kọ̀ọ̀kan o. kẹ̀dá náà wọ́n mú ẹ̀dá òrìwó ẹ̀dá kan lè ẹ̀dá ò lè bá o. ayé lọkọrin kẹsẹ̀ ayé ò máa pín o. lọ́sẹ̀ nígbà sani ẹ̀dá lè lógbó kì í ṣàyè lẹ̀ nìkan lè lógbó. ayé kan lọ ayé ò dúró. òrèrè ayé làwọn lọ́kọ̀ọ̀kan o. kẹ̀dá náà wọ́n mú ẹ̀dá òrìwó ẹ̀dá kan lè ẹ̀dá ò lè bá o. ọ̀rẹ́ mi wọ́n ti rí jẹ́rìí àwẹ̀ kí ló fẹ́. ìdúlé kòkòrò rọra ire. ó tún lálàáfíà ọwọ́ kí ló fẹ́. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ ló yàwọ̀ ẹnìkan lọ. ó ti rí jẹ́rìí àwẹ̀ kí ló fẹ́. ó tún lálàáfíà ọwọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ ló yàwọ̀ ẹnìkan lọ. ọ̀pọ̀ ń bá tí orí jẹ òǹjẹun kí ló fẹ́. ṣẹ́wọ́ súnlẹ̀ tètè rọra ire. ọ̀pọ̀ orílẹ̀-èdè ọkọ̀ àti ẹ̀jọ̀wọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ ló jáwọ́ ẹnìkan lọ. ó ti rí jẹ́rí ìhùn why now. ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ ló jáwọ́ ẹnìkan lọ. ipò kíkọ́ tẹ̀dá wá wá àfi kó sọpẹ́. ipò kíkọ́ tẹ̀dá wá wá àfi kó sọpẹ́. ẹni pọ́pẹ́lẹ̀ tí yóò dùn lè dùn ní tipa. kò yẹ wá ohun tí yóò sọ fúnlẹ̀. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ lift them alone. wọ́n ti rí jẹ́rí ìwò àwẹ̀ kí ló fẹ́. ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ lọ. ìtọ́fà pọ̀pẹ́jà tí kì í sábà rẹ̀ jà pátá ebi ti pa. àbàwọ̀ pẹ́jà tí kì í sábà rẹ̀ jà pátá ebi ti pa. ó dẹ̀gẹ̀rẹ̀ ó tún rẹ̀ ọ̀ sọ́dọ̀ kò tún rẹ̀ jágbé. ó wá ń rò kí lòun lè ṣe lọ́kọ̀ ẹ̀. ó wá gbìyànjú díẹ̀ sí wo ló bá dẹ̀ dùn. ṣùgbọ́n jà kékeré ẹ̀jà bàmí ló lọ gbé. bó ṣe ń ka lọ́nà padà èèmọ̀ ti dé. ó wá yàdà kóhùn bẹ̀rù ẹja sunkún. ó ti ní jẹ́rí ìwò àwẹ̀ kí ló fẹ́. ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́rìn pọ́njú ẹ̀ ló jáwọ́ ẹnìkan lọ. ẹja bàmí má lábẹ́ ọ̀dàkùn jọ̀wọ́ má pa mí. lúlẹ̀ kòkòrò rọra kòkòrò. ẹja tí mo wí má lábẹ́ ọ̀dàkùn jọ̀wọ́ má pa mí. tó bá pa mí tó bá ṣe mi kò ní kó yó. ṣùgbọ́n ohun tó lè yọ ẹ̀ èmi kan lè ṣe. látẹ̀ní lọ́wọ́ gidi òtún wọ́n ẹ mọ́. ó wá fẹ́ já sílẹ̀ ìjà bàmí yí padà. ó dé yọ̀ǹda páàkan ìjà ò iye mọ́jà. ó ti rí jẹ́rí ìhùn àwẹ̀ kí ló wá. ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá. kò yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa. tọ́ba lẹ́nu ìkọ́jú ẹ̀ ló jáwé nìkan lọ. ìsábà ló kòkòrò láwọ̀.
àwọn pàjáde lọ́wọ́ lẹ́yìn tó tẹ̀lé ń tajà wí. kíákíá lọ́wọ́ lẹ́yìn tó tẹ̀lé ń tajà wí. ó kọ́ lọ́ra mọ́tò ó lògbà bó ṣe fẹ́. ó dáná lọ́jọ́ kan ó dẹ̀ fi lé pọ́tí. ọ̀pọ̀ èrò báyìí ó sọ pé òun fẹ́ ṣe àjọ̀dún owó. òjò ṣúwọ́jò fẹ́ràn la fàwọn bá bínú. ọlọ́lọ́wọ́ ògùndọ̀ máa pàṣẹ kó máa ṣe. àṣẹ tọ́jọ́ fi ń yọ òun fẹ́ máa ká. èyí tọrùn fi ń ràn òun fẹ́ máa. ọ̀ṣẹ́ lórí òun kọ́hún òun fẹ́ máa pa. wọ́n wá tún lọ bẹ́ẹ̀ jà ìjà bàmí bá ṣe olójú kòkòrò. oníṣọ́fẹ́dẹ́ lẹ́dùnmáre oní ibà. ó ní kó díjú òní wèrè bá díjú. ó ní kó lajú ò làbà wọn bá lajú. ayẹyẹ tó ti gbé gbà kan mà ló bára ẹ̀. tálíkà tó ló fẹ́ dán lọ́rọ̀ tó dolówó. ó tún fẹ́ dé lẹ́dùnmáre lójú bá já. ó ti ní jẹ́rí ìwò àwẹ̀ wáì náà. ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá. bóyá wá ohun tí yóò sọnù wá nílò wa. sọ́balẹ̀ ni. tọ́jú ẹ ló jáwé nìkan lọ. àníta lọ́rùn ló ń sẹ̀ dáadé yan yẹpẹrẹ. àníta lọ́rùn ló ń sẹ̀ dáadé yan yẹpẹrẹ. ó yá ọlọ́run má jẹ́ ìṣòro dáràn. oníkálukú wa ara wọn mọ̀ ló wà. àjàgà tó gbé kiri ẹ̀yìn onímọ̀. ẹni táyé ti bà tiẹ̀ jẹ́ ṣòro ràn lọ́wọ́ ẹ̀rọ rà. ọlọ́run má jẹ́ wéré. oníkálukú ara wọn mọ̀ ló wà. àjàgà tó gbé kiri ẹ̀yìn onímọ̀. ẹni táyé ti bà tiẹ̀ jẹ́ ṣòro ràn lọ́wọ́ ẹ̀rọ rà. ó yẹ padà lọ́rọ̀ ayé ọ̀rọ̀ ayé. eku dúdú. padà lọ́rọ̀ ayé ọ̀rọ̀ ayé. ẹ má jẹ́ ká fojú àbùkù sàn. torí kò sani tó lè túmọ̀ lẹ̀ tó máa mọ́ la. gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá. ara ayé lè kọ́ni lẹ́sẹ̀ kojú kọ́ni lọ́wọ́. gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá. ara ayé lè kọ́ni lẹ́sẹ̀ kojú gbogbo lọ. òkèlè tó wà láyé ní ìnísẹ̀yìn. pé ó bá wá sọ́lẹ̀ ayé rìn ó lè yọ̀ ṣubú. gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá. ara ayé lè kọ́ni lẹ́sẹ̀ kojú gbogbo lọ. tọ́lí pa á ti wọ̀ ń sọ́dún ní tí mo sáná ní. ìgbà tí mo ń tiraka tí mo sáná ní. gbogbo wọn náà rò mí pin ọ̀rọ̀ ẹ̀gọ́ tó dẹ̀ tún sọ. òṣùpá onígòkè lójú ẹ̀mí wọ́n ò dẹ̀ lọ láti wálé. wọ́n lọ́dọ̀ wá ṣùgbọ́n náà wọ́n ò lè wá. kò lè pa kéré ọ̀nà fún ò lè wá. kò lè pa kéré ṣọ́rọ́ náà fún ìbágbá. kéré pé ọlọ́tí òmíràn ìwà ọlọ́nà fún ìgbàgbà. kèrèpè ọlọ́tí. òmíràn ìbàgbé kèrèpè ọlọ́tí mi. aya aládìsá mi àjọkẹ́. aya aládìsá mi àjọkẹ́. oníbàgà ló dáadáa yóò kí gbọ́ wàrẹ́ pẹ́. ìyàwó abúlé ṣọwọ́ aládìsá mo ti o. aládìsá mi àjọkẹ́. aládìsá mi àjọkẹ́. àjọkẹ́ adé mi aya aládìsá mi o. ṣe bó gbọ́ ọmọ onílẹ̀. aya aládìsá o aya wa làjọkẹ́. aya aládìsá o aya wa làjọkẹ́. àjọkẹ́ ọlọ́pẹ̀tẹ̀. àjọkẹ́ ti wá kù iná. bó ṣe ń ṣe mí ló ń ṣe tùgbà ayaba mi sì bó ṣe ń ṣe mí. ìyàwó àṣùpá ti má kù iná. òkò dání tó bá ti lọ́wọ́ mi ò fẹ́ mọ́. wọ́n pẹ́ tiẹ̀ pọ̀. tí bá rẹ bá ti má kù iná mi tọmọdé tàgbà wọn sọ pé òun ẹni tó ṣeré yẹ. èmi kankan wọn ní fẹ́ lómi ṣe mí. èmi kankan lè mí. wọ́n lọ ṣùpá sáyẹ́rì kọ́. wọ́n lọ rìn lábẹ́rẹ́ sáyẹ́rì kọ́. àìká yẹ́yẹ́yẹ́ ẹ̀ṣẹ̀ ni àbórí mò ń kọ́ ẹ̀ṣẹ̀ ni. ọ̀rẹ́ bàdà lẹ́kùn sáyẹ́rì kọ́. ẹjọ̀ wá bàdà lẹ́kùn sáyẹ́rì kọ́. ẹjọ̀ yẹ́yẹ́ Èdùmàrè ni òun náà kọ́. èmi lè yan kọ́kọ́ tá lẹ́hún borí. èmi náà láfa náà ẹ̀ka orí. yóò lálẹ́pẹ́ ò nínú ilé odò orí. èmi lè yan kọ́kọ́ tá lẹ́hún borí. èmi náà láfa náà ẹ̀ka orí. yóò lálẹ́pẹ́ ò nínú ilé odò orí. mo ti ní irú mọ́lẹ̀ nínú ọlọ́rin jẹ́ mọ́ kúrọ́. èmi náà láfa náà ẹ̀ka orí. yóò lálẹ́pẹ́ ò nínú ilé
ti gbọ́kàn látàyè spíkà àwùjá kan amplifier orange kan pẹ̀lú lídà tá a máa fi ṣe mixer Saidi látàyè kéré fínni Sàrídàn bàbá látọ̀dún yẹn ìmúṣẹ ni. Ìgbó ọ̀rà Sádìkì onírúkọ tẹ́ bá ti yá. Alóyin lápá bá yà wèrè. Mo ti pẹ́ lórí títì gan. Mo dènà bí mi gorí títì. Nígbà táwọn ẹgbẹ́ mi ń ṣeré orí yẹ̀pẹ̀. Tọ́yí táyà kiri bí mọ́tò wọn. Tó sì ráwọn pé kan wà lọ́gbàrúdọ̀ wá. Àwọn ìṣọmọ mọ́ mi mi jẹ́ gbòòrò dàgbà ni. Sọ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ ọba mi gbúdọ̀ títì. Ẹ mọ̀ pa yẹn ni. Látàyè sí dán bí òṣùpá àríjọ máa jẹun rẹ̀. Fọ́gbálù tó tají. Tọ́jà tí mọ́mì bá ń pè àbí ní dáàdì bá ń pè. Bàbá ní kó wá jẹun. Àrísí dán bí mo ṣì ń bọ̀ wá. Àrísí dán bí mo ṣì ń bọ̀ wá. Mo ṣì láti lùlù omi ẹ̀kọ́. Ó dé sàyí. Ṣàtìrí pé láti ìgbà yẹn. Ṣàtìwárí pé láti ìgbà yẹn. Títí ní sẹ́yìn òun nílùú mi ti ṣe ìdí orin ti sọ síwájú. Òṣùpá láti ìgbà yẹn. Ṣàtìwárí pé láti ìgbà yẹn. Títí ní sẹ́yìn Bí mo ṣe dàgbà sí. òun nílùú mi ti ṣe ìdí orin ti sọ síwájú. Pàdé mi kan níbi kan, pàdé mi kan lórí mi tó jẹ́ pa àtijọ́ kàwé. Ọwọ́ lẹ́nu sílẹ̀ bó ṣe rí mi. Pẹ̀lú surprise. Tòró rántí mi ṣe máa sọ nígbà èwe. Wípé tí má dàgbà pé mo fẹ́ di dókítà. Mẹ̀ríkù dókítà tó máa má lẹ́sàn lára dá. Ó wá ní dókítà kí ló dé ètò ìyàdí orí. Mẹ̀ríkù dókítà ẹ ṣe wádìí tìlá torí. Olù tó bá tọ́jú ẹni kú irú wọn ṣọ́ṣùkà. Olúwa tún jí ìdè bàbá. Ó ní mẹ̀ríkù dókítà tí mo fẹ́ kí n dìnnà rè. Ṣùgbọ́n kọjá ìdàtọ́ lọ tún gbé pẹ̀lú yàtọ̀. Bí ìṣe wo sọ fẹ́ ní kọ́ ọkọ̀ pẹ̀lú abẹ́rẹ́. Tí ìṣiṣẹ́ abẹ kí gbé wọn wò sí. Kò mí ní pé mi kì í ṣe dókítà. Àìmọye ènìyàn lórí wá ti fún wòsàn. Ogunlọ́gọ̀ èèyàn ti rí bàlà lára wa. Olù tó bá tọ́jú irú wọn sí jẹ́kì. Mo ti forí toríṣiríṣi ìdílé ṣe. Mo ti fi gbà wá bàjẹ́ pátá lọ́wọ́ kó bàjẹ́. Mo ti fọ pápá orí pa àbíjà sí rere. Àlùpà ìdẹ̀dẹ̀ mẹ́lẹ́nu. Ọ̀gá àwa. Èmi mo kọ́ kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ni. Ó fẹ́lẹ́ sọrí kòkòrò gbèrè kòkòrò gbèrè. Èmi ni mo kò wúwo àlàfílẹ̀ tó ń tatẹ ni. Tẹ̀tẹ̀ gbogbo agbóhùnlé lọ́rùn ṣàlàyé àbúrò mi ni. Lọ́tì ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ni. Owó alátẹ tó ń tatẹ ni. Tẹ̀tẹ̀ gbogbo agbóhùnlé lọ́rùn ṣàlàyé oníkálùkù. Lọ́tì ní tiẹ̀ lára. Mo ní ìràwọ̀ ló bá ṣe tó dá sí máa lòjù. Mo ní tàrí máa bá ṣe tó dá sí máa dẹ́ni kan. Kò sí bá ṣe táwọn onílé máa ṣe ra. Ìràwọ̀ ló bá ṣe tó dá sí máa lòjù pa. Tàrí kan bá ṣe tó dá sí máa dẹ́ni kan. Kò sí bá ṣe táwọn onílé máa ṣe ra. Mo lọ́kọ̀ ló bá ṣe tó dá sí máa dùn ya. Ó fẹ́lẹ́ sọrí kòkòrò gbèrè kòkòrò gbèrè. Tàbí ẹlẹ́gbẹ́ kì í lọ ṣe. Ọmọdé tí àwọn bá ṣe tó dá sí máa dún kọ́kọ́. Ọmọ náà bá ṣe tó dá sí máa dún bàbá. Bàbá bá ṣe tó dá sí máa dún mọ́. Ìràwọ̀ ló bá ṣe tó dá sí máa dún ṣùpá. Tánì kan bá ṣe tó dá sí máa dún nìkan. Kò sí bá ṣe fẹ́ ṣe náà nílé máa ṣe ra wa. Mo sọ pé bẹ́ẹ̀ ọkàn bá ṣe tó lérò tó sì dùn ọ́. Tó pomi jẹ́ lójú rẹ̀ ò máa rò pó tán. Ọlọ́run lẹ́fẹ̀ẹ́fẹ́ kó yẹn fẹ̀rí sẹ́nu ẹ̀. Ṣùgbọ́n mi jẹ́ ojú rẹ̀ ò ní jẹ́ orí. Ìràwọ̀ ló bá ṣe tó dá sí máa dún ṣùpá. Tánì kan bá ṣe tó dá sí máa dún nìkan. Kò sí bá ṣe fẹ́ ṣe náà nílé máa ṣe ra wa. Ó wá tún yá Fuji music lẹ́ ń gbọ́ Fuji musician. Fuji music lẹ́ ń gbọ́ Fuji musician. Àkọ́ni málù máa wò ṣùgbọ́n àwọn ọlọ́mọ olóògbé. Kọ́lẹ́dọ̀ owó Fuji music lẹ́ ń gbọ́ Fuji musician. Fuji music lẹ́ ń gbọ́ Fuji musician. Ó yá o lè kọrin Fuji. Ó pè sórí ìbẹ̀dù. Ó lè jó wa fọ́nkífà. Ó lè ti yàtọ̀ yàtọ̀. Ó lè jó wa kásíkà. Ògbólógbé tuntun dé. Ó lè kọrin Fuji. Ó pè sórí ìbẹ̀dù. Ó lè jó wa fọ́nkífà. Ó lè ti yàtọ̀ yàtọ̀. Ó lè jó wa kásíkà. Ó lè wẹ́pẹ̀ fún torí bàbá mi musician ìjọgún bá ní ṣe pamọ́ mọ́jú mo túmọ̀ ẹ̀yìn àti ìlú àtòrí ó dájú ó lè kọrin Fuji
kó gbé sórí gbẹ̀dú ó lè jó wa fọ́nkì fáì kó ní tìyẹ́ tó yàtọ̀ ó lè jó wa kílásíkà ó lè gbé tuntun dé. ẹni tó bá mọ music ló lè mọ bá ṣe jẹ́ ẹni tí ó bá mọ mẹ́mẹ́ kò lè mọ bá ṣe tó ó lè kọrin fújì kó gbé sórí gbẹ̀dú ó lè jó wa fọ́nkì fáì kó ní tìyẹ́ tó yàtọ̀ ó lè jó wa kílásíkà ó lè gbé tuntun dé. apẹ̀kẹ́ tó bá ti ń bù wọn lóyọ̀ dẹ̀ ìfìjà ń tún wọn lọ tutù. You know be full, you know be fufu. And if you're loyal, you know be mumu. So you do gara, go te gara rara. So you do gara, go te. Why you ni sara la bola o? Oni sara la boluwa o. Tumbenu undi aso la la la. Tumbenu adele bo sewa. Oni sara la bola o. Ilani oluwa. Ìlànà ìṣe bó ṣe ṣe lérí fúnra ìwò yìí lọ́nà nǹkan bá mú lérí ẹ̀ṣẹ̀ oríṣi ara lọ́mọlọ́wọ́ yìí tí ń gbẹ́nu ní aṣọ ńláńlá tí ń gbẹ́nu ẹ̀rẹ́lẹ́bọ̀ ṣe wà oríṣi ara lọ́mọ gbogbo tí sápá àti gòkè ẹ̀dá lọ́wọ́ lọ́hùn. Ọlá ohun tó yìí ni ó yìí gan. Gbogbo tí sápá àti gòkè ẹ̀dá lọ́wọ́ lọ́hùn mọ́ lọ́wọ́. Apẹ̀kẹ́ gbogbo sísàpá àti gòkè ẹ̀dá lọ́wọ́ lọ́hùn mọ́ ló wà. Bọ́lá ń ọba kọ́lé náà. Bọ́lá ń ọba kọ́lé náà. Bó ṣiṣẹ́ forí ìfọ̀nù, ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà o. Bó ṣiṣẹ́ forí ìfọ̀nù, ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà. Ìbàbàrà pa ṣiṣẹ́ ìlàyé, lówó lásán láṣẹ làbó. Ìbàbàrà pa ṣiṣẹ́ ìlàyé, lówó lásán là. Agbègbè o, ó bẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dàpẹ́. Ó bẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dàpẹ́ tó ṣiṣẹ́. Adáni má gbàgbé lọ́wọ́ lọ́wọ́. Adáni má gbàgbé lọ́wọ́ lọ́wọ́. Káti bí ìka lábẹ́ káfí kíyèsí. Ìka lábẹ́ káfí kíyèsí. Ẹyẹ báwo tí ká lábẹ́ bá fẹ́ lábẹ́ yé. Tí ká lábẹ́ bá fẹ́ lábẹ́ yé. Ṣé ní ká lábẹ́ bá lábẹ́. Bọ̀tà mọ́ṣẹ́ tí ká lábẹ́ bá wà lábẹ́ sọ. Bàbá wọn fọwọ́ wẹ̀wọ́ yìí ó kó wá wẹ̀ ta ẹ̀ lójú ayé. Kò sí fọ̀rọ̀ mọ́ o, ọmọ ọ̀rọ̀ tó má bí ọlọ́rọ̀ o. Ṣẹ́rẹ́ lọ́rọ̀ kan ọ̀rọ̀ tó bá bá lókè láìlẹ́. Ló fi jẹ́ wípé kákọ́ṣá àti ẹ̀ bá dúpẹ́. Ipò tẹ̀dá bá ti wà ní ayé. Sọ̀rí ẹlẹ́gbẹ́ lọ pé ó tún wọ́n bẹ̀. Sísọ̀rọ̀ kí òru, ìṣòro kí òru, ìṣòro kí òru, ìṣòro kí ìṣòro bá dọ́wọ́ ìdá. Ẹjọ́ pàmò àdàbọ̀ yẹn máa bọ̀kọ̀ sí wípé ìṣojú lásán fọwọ́ ẹ̀dá àkọ́mọ́ ló ti wá. Ohun tó pamọ́ ojú ọlọ́run ló máa tó. Ẹ jẹ́ ká wà ní gbàgbọ́. Torí kò sára àti ilé forídá, 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 kò sára àti ilé. Àkókò èmi lè ní kí ìlú dúró, kó bẹ̀lẹ̀ dúró, kí sax ní ká máa dún. Thank you. Òṣùpá ní ìkọ́ni lọ́rùn sí sax, káwọn ayédè tó mójó, kò sára àti ilé forídá, kò sára àti ilé forídá, kò sára àti ilé forídá, kò sára àti ilé forídá. Ẹ̀wà lè rí àwọn lànà ṣe rábò túndé. Gbogbo kodu máa ń gbọdọ̀ sọ yàrá mi ló ń fa. Àwa lè ní àwa lànà sídámọ̀ túndé. Gbogbo kodu máa ń gbọdọ̀ sọ yàrá mi ló fún wa ṣe. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìdẹ́dẹ́ dùn bí o sì ti lẹ̀kẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìdẹ́dẹ́ dùn bí o sì ti lẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ lọ́sàtọ̀kùn mu láwì ló ń fún wa ṣe. Àwa lè ní àwa lànà sídámọ̀ túndé. Gbogbo kodu máa ń gbọdọ̀ sọ yàrá mi ló fún wa ṣe. Ṣàyídà ṣùgbọ́n mo tún gbọ́kàn lóde gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Sádọ́m bí mo tún gbé kọ́ lóde gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Ó
orin mama máa wádìí olóde àsìkò kòkó rẹpẹtẹ. ó ní olóde àsìkò kòkó rẹpẹtẹ. lásìkò yìí orin táwa bá kọ náà ń jó kiri káyé. gbogbo àsìkò yìí orin táwa bá kọ náà ń jó kiri káyé. àtọ́rí pẹ̀lú èyí táwa bá lù náà ń gbọ́ kiri káyé. àtọ́rí àti ìlú èyí táwa bá lù náà ń gbọ́ kiri káyé. ó yà pé késù lè mọ̀nà wo wáyà. àwa ló ní àwa lànà pé pé mo tún dé gbogbo kọ́dún mọ́ kó gbọ́dọ̀ sọ yàrá mi ló fún wọn ṣe. àwa ló ní àwa lànà gbogbo kọ́dún mọ́ kó gbọ́dọ̀ sọ yàrá mi ló fún wọn ṣe. olúwa ló olùṣàkùtàn mi ìbàkàn rí wá. ó máa ma ní lọ́sẹ̀yìn mọ́ màá tún máa sùn sí ni. bó tilẹ̀ wù kó jẹ́ pé àfàìmọ̀ fi inú wẹ́nu. àwẹ̀rẹ̀ olúwa ló olùṣọ́ àgùntàn mi ò bá bá sùn níyà. èmi ò máa ní dọ́là rẹ̀ yìí máa tún máa sùn sí ni. ṣèdọ́fọ́tì ilẹ̀ jẹ́ pé ṣèdọ́fọ́tì ilẹ̀ jẹ́ pé àfàìmọ̀ fi inú wẹ́nu. mo ní kọ́ fá mi lójú àtàná fẹ́ sì fún mi. mo ní kọ́ kí mi lẹ́yìn ẹ̀gún náà mọ̀ fi sọ́wọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o yàrá mi tún fún wa. àwa lè ní àwa lànà. ọdún máa ń gbọ́dọ̀ sọ yàrá mi ló fún wọn ṣe. ṣẹ̀kẹ̀rẹ̀ ìdédé dùn ó bí ó sì ti ìlẹ̀kẹ̀ láì sí ti ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀ tí mo mi sọ lóṣù pàṣẹ ibi ọ̀gá mi ọmọ pọ̀ láwọn lóṣù pàpà ibi omi mi ta ṣojú olúfimọ́ lágbàáyé ó fẹ́ díà òun ló ṣàtọkùn fún yàrá mi tó fún mi ṣe. gbogbo kò tún dé gbogbo kò dùn wá ó gbọ́dọ̀ sọ yàrá mi ló fún wọn ṣe. apẹ́kẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìdédé dùn ṣẹ̀kẹ̀rẹ̀ ìdédé dùn apẹ́kẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìdédé dùn ṣẹ̀kẹ̀rẹ̀ ìdédé dùn bí o sì ti lẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ lẹ́sàtọ̀kùn fún yàrá ìlú wáyé. ṣèdájọ́ tún dé gbogbo kò dùn wá ó gbọ́dọ̀ sọ yàrá mi ló fún wọn ṣe. ẹni tó bá sọ pé lágbájá ò dáa wọ́n ní tàbẹ̀dù ò dáa. ẹni tó sọ pé lágbájá ò dáa ló ní tàbẹ̀dù ò dáa. ẹ̀yọ̀ wọn lára ò náà o bóyá òun kankan bóyá òun ló jẹ́ kó wúlò ẹ̀yà yàgò fún. ló máa sùn mọ́nà ọjọ́ ẹ máa jó. àyíká ìjọ ọjọ́ lọ wọ́n jó lọ jó lọ. ẹ̀jẹ̀ ń délé kábíyèsí ọ̀bọ olúfimọ́ àkọ́kọ́. ẹ máa jó ọjọ́ lọ wọ́n jó lọ jó lọ. Simidele kábíyèsí ọ̀bọ olúfimọ́ àkọ́kọ́. ọ̀gá mi ẹrù jẹjẹ nínú olórin fújì ni afáwọn mẹ́ka nínú olórin fújì ni àtúbọ̀tán nínú olórin fújì ni Jésù Kristi nínú olórin fújì ni Ànábì Muhammad nínú olórin fújì ni kò ní bàjẹ́ olúfimọ́ ọ̀gá tíá. àwẹ̀rẹ̀ ọba tó fi dáwọ̀rẹ́ tà tó fi rẹ́mọ́sá. apẹ́kẹ́ súnlẹ̀ ọba tó fi ìjìnlá tó fi rọ́yìn sá. ọba tó fi tààbùrà tún rán dàúdà. òun ló fi kúra nìmi rọmọ mọ́. òun ló sábẹ́ ìlẹ̀sà nínú mi sí ṣáà. ìmísí ọlọ́run lèmi fi ń jíjẹ́. ọba tó fi dáwọ̀rẹ́ tà súnmọ́ mi ṣọ̀la. ọba tó fi ìjìnlá tó fi rọ́yìn sá. ọba tó fi dáwọ̀rẹ́ tà tó fi rọ́mọ́sá. ọba tó fi ìjìnlá tó fi rọ́yìn sá. ọba tó fi sáàbùrà tún rán dàúdà. òun ló fi kúra nìmi rọmọ mọ́. òun ló sábẹ́ ìlẹ̀sà nínú mi sí ṣáà. ìmísí ọlọ́run lèmi fi ń jíjẹ́. àyíká ìjọ ẹ̀jẹ̀ ń délé kábíyèsí ọ̀bọ olúfimọ́ àkọ́kọ́. ọba tó ẹrú bàbá yìí ló bà ọba tó. Simidele kábíyèsí ọ̀bọ olúfimọ́ àkọ́kọ́. ọ̀gá mi ẹrù jẹjẹ nínú olórin fújì ni afáwọn mẹ́ka nínú olórin fújì ni àtúbọ̀tán nínú olórin fújì ni Jésù Kristi nínú olórin fújì ni Ànábì Muhammad nínú olórin fújì ni kò ní bàjẹ́ olúfimọ́ ọ̀gá wa. àwẹ̀rẹ̀ ọmọrin Òṣùpá ní àfáwọn mẹ́ka orin. àwọn tábọ̀ nínú ọlọ́rin pákó lẹ́gbẹ́ lọ́sẹ̀ yá ṣéwù fún ṣéwù káwù sáwù orin. ọmọrin Òṣùpá ní àfáwọn mẹ́ka orin. àwọn tábọ̀ nínú ọlọ́rin pákó lẹ́gbẹ́
ṣéwù fún ṣéwù káwù. ọlọ́pàá èèyàn ló máa ń ní ṣéwù láyé. dìdìrì òkè sínú ṣéwù kankan ẹ̀ṣẹ̀ yá ṣéwù fún ṣéwù káwù sáwù wọlé. ọmọ ní oṣù pàdé ẹ̀ṣẹ̀ ṣéwù àwọn táwọn nílò ọlọ́rin pọ́kò lẹ́pẹ́ lọ́ṣẹ̀ yá ṣéwù fún ṣéwù káwù sáwù wọlé. apákẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣéwù tọ́jú ṣéwù lọ ṣéwù tọ́jú ṣéwù nínú àwọn olórí kásù sámánì tọ́jú kásù sámánì lọ orin ìmọ̀ orin ọlọ́pàá là ń kọ́ Saheed ò sínú pàlàpàlà lórí. akọrin ti kéré gan ẹ ṣeun akọrin ọpọlọ lòṣùpá. ọ̀gá mi o nínú igbó mà ní nínú igbó tẹ́rì gbé o tẹ̀fọ́n gbé táwọn tẹ́kùn ń jáyé ẹ̀ bó ṣe fẹ́ tí kìnìún ń búramúramù o olójú ọdẹ tó léde rẹ̀ rọ́pá àyàfólú ọdẹ bíi ti ìlú bàbá o ìyẹn ló mú wẹ tó ló ń fẹ́ wẹ ògùn jẹ́ ẹ bá dá lẹ́kùn kọjá kó wẹ ògùn yẹn ẹ gbà ó fẹ́ fojú kan màmí wọ̀ta ó fẹ́ fojú kan màmí wọ̀ta ó fẹ́ rí àláyà àwọn ẹja ni. níbi iṣẹ́ fújì yẹn o níbi iṣẹ́ fújì yẹn nìkan ló kú ẹnì kejì lọ́sàn àwọn kan máa wí wọ́n lókun lólórí omi bẹ́ẹ̀ lómi ìbá máa sọ ọ̀sán lólórí odò bọ́jọ́kùn lólórí bó bá jẹ́ ọ̀sán lólórí ṣe báwa méjì ìlànà ayò ọlọ́pọ̀ láṣẹ lérè fújì yìí ìdá ayò ọlọ́pọ̀ ẹni ọpọ́ bá dẹ̀ pa nílẹ̀ agbódò kó mú mi sí. ọ̀gá mi o torí wá mi wá o èdè wá mi mọ̀ kiri Òmùṣọlá tó bá jẹ́ ọmọ òṣùpá kọ́ni kan ó ní láti máa rorí. ṣèpọ̀ ní fújì ní láfídè yẹn àtàtà nínú aláré ọ̀gá mi ò ṣàkọ́ ṣèpọ̀ ní fújì ní láfídè alájì nínú aláré ṣèpọ̀ ní fújì ní láfídè kọ̀ọ̀dù kọ́lé nínú aláré ọ̀gá bàbá kò ní bá kọ àwọn àkọlà ní kájọkọ kò ní bá kọ àwọn àkọlà ní kájọkọ bámi àkọlówó làwọn o àkọjá Amẹ́ríkà kò ní bá kọ yìí àkọlà ní. ọ̀gbẹ́kẹ̀ ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́gẹ́ lù. ọmọ mi ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́lú lọ. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́lú yọ. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́gẹ́. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́lú lọ. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́lú lọ. tọ́lájà abọ́kìtì ìpànsábọ̀ àti mẹ́tì. abọ́kìtì ìpànsábọ̀ àti mẹ́tì. mo máa kọ́lé kẹ́rẹ́ lójú wa ẹ̀ mọ̀ mi gan. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi lálù. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́gẹ́dẹ́. ìbá táwọn mú ṣẹ́ńṣẹ́ láfi gbẹ́lú lọ. Òṣùpá àgbàsúlẹ̀ mọ́ ọ̀nà rẹ̀ àpéké. Òṣùpá àgbàsúlẹ̀ mọ́ ọ̀nà rẹ̀ àpéké. ó làwọn èdè yìí ta lẹ́nu gbogbo sọrí ẹlẹ́dẹ̀. àwa làwa péré pépé sílẹ̀ mọ̀ ọ̀nà èdè dákun má pè wá o nínú owó ẹ̀dá wọ́n ti ní kò gbàgbára àyíndówó ẹ̀dá kò gbà wàhálà o àwọn onítì ló dá fún ọmọdémọ o sátìrámọ́nì ìjà la forí tì o. Agbẹ́gẹ́ àdàbà ọ̀ṣẹ́ kájú wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn bá òun àkàbà. Àkàbà ọ̀ṣẹ́ kájú wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn bá òun àkàbà. Ìpele àkọ́kọ́ sí pẹ̀lẹ́ yìí kájí gbọ̀ngbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn bá òun àkàbà. Àkàbà ọ̀ṣẹ́ kájú wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn bá òun àkàbà. Agbẹ́gẹ́ àkàbà oríire kò ṣẹ́gun ìkọjúkọjú ẹni fásọrí rẹ kò gbúdọ̀ kọjú wa rọjú àkàbà orí rẹ kò ṣẹ́kùn ìkọjúkọjú ẹni fásọrí rẹ kò gbúdọ̀ kọjú wa rọjú. látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń dàkú kọ́ ni mo ti gbìyànjú àti ga èèyàn tiraka kò lè ga. látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń dàkú kọ́ ni mo ti gbìyànjú àti ga èèyàn tiraka kò lè ga. èèyàn tiraka kò lè ga ibi tí mo wà lánàá kọ́ ni ibi tí mo wà lẹ́nu ibi tí mo wà lẹ́nu kọ́ ni mo tún fẹ́ lọ́la. látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń dàkú ni mo ti gbìyànjú àti ga èèyàn tiraka kò lè ga. látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń dàkú kọ́ ni mo ti gbìyànjú àti ga èèyàn tiraka kò lè ga. téèyàn bá wẹsẹ̀ àwúrẹ́ kó má sùn sábẹ́ òru tó bá sùn sábẹ́ òru kò ní lè lẹ́rẹ̀ àwọn bá. látìgbà
látìgbà tí mo ti báyìí lọ́ọ́ máa ń dàkú ni mo ti gbé ọjọ́ àti ga èyí tí ra kakò lè ga látìgbà tí mo ti mọ̀ báyìí lọ́ọ́ máa ń dà kọ́kọ́ ni mo ti gbé ọjọ́ àti ga èyí tí ra. apẹ́kẹ́ owó lẹ̀ dá mọ̀ owó lẹ̀ dá máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé owó lẹ̀ dá mọ̀ owó lẹ̀ dá máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé. akitiyan ìgbìyànjú apẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni kò lè rẹ́nà ńlá torí kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé owó lẹ̀ dá mọ̀ owó lẹ̀ dá máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé. akitiyan kẹ̀dẹ̀ ikọ́ ìgbìyànjú ikọ́ tẹ̀yọ̀ bá tún lábọ́rí ti yó kò lè rẹ́nà ńlá torí kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé owó lẹ̀ dá mọ̀ owó lẹ̀ dá máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ owó táwọn ṣe là ìgbìyànjú láyé. mo wá ń dúpẹ́ fàyè mi mo dúpẹ́ fàyè mi pẹ̀lú ayé mi ò bàjẹ́ ṣe lọ́túnbọ̀ ń dùn sí ayé mi ló wà lókè láàrin àwọn akọrin. ọ̀rọ̀ àwọn ti ní àti sunday àfi ṣeré. Saidi o ọba ńlá Fújì Saidi o ọ̀gá pété ní bọ́sọ̀ Saidi o ọbalayé mi sílẹ̀ Saidi o bàbá tó ní Akimu Saidi o ọ̀gá ní bọ́sọ̀ Fújì Saidi o. àwa ní tiwa ẹbí olúfimọ́ ọmọ àwa wà pété sílẹ̀ ní bọ́sọ̀ dìgbìdìgbìdìgbì ìgbéka pé kàdógbàkú ẹ̀dọ̀ nílé ìdí ọ̀nà wájú ìgan ẹni pé káwájọ nìkan wí oníga yé pẹ́ tó bá kú sọ́jà làǹkà kan wà nílé mọ́ ẹni ní káwá wà onítọ̀. ọmọ orin Òṣùpá ní àfáà mẹ́ka orin àwọn tábọ̀ nínú ọlọ́rin pákó lẹ́pẹ́ nọ̀ṣẹ́ yá ṣéwù fún ṣéwù káwù sáwù orin ọmọ orin Òṣùpá ní àfáà mẹ́ka orin àwọn tábọ̀ nínú ọlọ́rin pákó lẹ́pẹ́ nọ̀ṣẹ́ yá ṣéwù fún ṣéwù káwù sáwù orin ọlọ́pàá èèyàn ló máa ń ní ṣéwù láyé dìdìrì òkè sínú ṣéwù kankan ẹ̀ṣẹ̀ yá ṣéwù fún ṣéwù káwù sáwù orin ọmọ ní Òṣùpá dé ẹ̀ṣẹ̀ ṣéwù àwọn tábọ̀ nínú ọlọ́rin pọ́kò lẹ́gbẹ́ lọ́ṣẹ̀ yá ṣéwù fún ṣéwù káwù sáwù orin apákẹ́sẹ̀ bá mi rán ni ṣéwù tọ́jú ṣéwù.